ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìgbọ́-yín. Olúṣọlá Oyènẹ́kàn lóníròyìn. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Yàyà Bello tún na pápá bora mọ́ àwọn àjọ EFCC lọ́wọ́. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ara-ẹni láàbòlú ti kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń gbé ilé tó jẹ́ ilé àfọ́kù láti kúrò níbẹ̀ bí ilé kan ṣe wó pa arábìnrin kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó ti fìgbà kan jẹ́ olórí àwọn ọlọ́pàá yan kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí wọ́n ti gbé sí ipò igbákejì gíwá ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti sọ wípé ẹjọ́ ọlọ́pàá tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣe tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú arábìnrin kan ni ẹjọ́ sì ń lọ lórí rẹ̀. Àwọn ajínigbé Fúlàní tún ti jí olùṣọ́-àgùntàn kan ní ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe béèrè fún $30 mílíọ̀nù. Àwọn ọlọ́pàá ti bá àwọn afurasí eléyìí tí wọ́n ń gbébọn kiri káàkiri orí ẹ̀rọ ayélujára. Wàyí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi gómìnà Yàyà Bello òun náà ni wọ́n ní ó tún ti na pábúra tó ti sá lọ mọ́ àwọn àjọ EFCC lọ́wọ́ lọ́jọ́rú Wednesday pẹ̀lú ìrànlọ́wọ́ gómìnà tó gba ọ̀pá àṣẹ lọ́wọ́ rẹ̀ yún gómìnà Usman Ododo. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ EFCC náà ni wọ́n ṣe ìkọlù sí ilé ìgbé ìjọba ìpínlẹ̀ Kogi tí ń bẹ nílùú Àbújá ní ọjọ́rú Wednesday àná ṣùgbọ́n tí Usman Ododo tí ó dé wọn lọ́wọ́ láti lè má rọ́wọ́ tó Bello látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án wípé ó kó owó tó tó $100 bílíọ̀nù ó lé ní ẹ̀sùn méjì jẹ lásìkò ìṣèjọba rẹ̀. Ẹ̀wẹ̀ pẹ̀lú agbára àtòrí ọ̀fẹ́ tí Ododo ní gẹ́gẹ́ bí gómìnà tí ń bẹ lórí àlééfà òun náà ni ó jọlá rẹ̀ èyí tí kò ṣe jẹ́ kí àwọn àjọ EFCC kí wọ́n rọ́wọ́ tó ní ọjọ́rú Wednesday. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ lọ́jọ́rú Wednesday látọwọ́ ẹni àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ fún Yàyà Bello wípé ó wá sí àjọ EFCC ṣùgbọ́n tí àjọ EFCC sọ pé kò sí nínú àkóló wọn yìí náà ló jẹ́ jáde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ EFCC ọ̀hún náà Délé Oyèwálé láti tako ọ̀rọ̀ tí àwọn agbéròyìn Yàyà Bello tí wọ́n gbé léde. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ara-ẹni láàbòlú ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tó jẹ́ gíwá olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún náà ọ̀mọ̀wé Michael Adarẹlẹ́wà òun náà ni ó ti pa láṣẹ fún gbogbo àwọn tí wọ́n ń gbé ilé àfọ́kù tàbí àwọn ilé tó ti di ògiri àlàpà tàbí àwọn tó ti sán láti kúrò níbẹ̀ tí wọ́n bá ní ẹ̀mí ara wọn lò láti dènà gbogbo ìjàmbá eléyìí tó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Ṣáájú ni wọ́n ti sọ pé yìí náà ló ń jẹyọ jáde látara ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan eléyìí tó ṣẹlẹ̀ níbi tí ilé kan tó ti wó ní agbègbè Ìfẹ́tẹ̀dó ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì gbẹ̀mí lẹ́nu arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìdòwú ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. Òun náà ni wọ́n sọ pé ilé ọ̀hún náà dédé wó tó sì gbẹ̀mí lẹ́nu arábìnrin ọ̀hún náà nígbà tí àjọ ẹ̀ṣọ́ aláàbò ara-ẹni láàbòlú tí wọ́n ń gbé ìgbésẹ̀ lórí eléyìí láti lè dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà ń bẹ̀ lọ ṣiṣọ́ lójú ẹ̀ lọ́jọ́bọ̀ Thursday àná yìí láti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n ń gbé ní ilé àlàpà ní ìpínlẹ̀ ọ̀hún náà láti kẹ́rù wọn kúrò níbẹ̀. Ẹni tí wọ́n ṣẹ̀yàn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí gíwá ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n gbé lọ sí ẹ̀ka àwọn ọlọ́pàá tó wà ní Zone 2 nìkan ní ìpínlẹ̀ Èkó Adégòkè Fáyọ̀adé òun náà ló sọ pé ẹ̀sùn tí wọ́n mú wá tí wọ́n fi kan ọlọ́pàá kan wípé ó fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin kan òun náà ni àwọn sì wà lẹ́nu rẹ̀. Fáyọ̀adé òun náà ni wọ́n gbé lọ sókè láti ipò tó wà tó ti
fìgbà kan jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí. Ní oṣù kejì ọdún tá a wà nínú rẹ̀ yìí, òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti rọ́wọ́ tó ọlọ́pàá kan táwọn sì ti gbaṣọ lọ́rùn rẹ̀ látàrí wípé ó fipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin kan ní iléeṣẹ́ àwọn ọlọ́pàá ilé tó wà ní Area H Command Ògùdù ní ìpínlẹ̀ Èkó náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tó sì sọ lójú rẹ̀ ẹ̀wẹ̀ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí náà ní ẹni tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná òun náà tó ti wá jẹ́ AIG báyìí ló ti ní ọ̀rọ̀ òun náà làwọn sì ń lọ lórí rẹ̀ láti lè rí pé àwọn fi ètò ìdájọ́ múlẹ̀ dáadáa. Àwọn ajínigbé agbébọn afurasí Fúlàní kan ni wọ́n tún ti jí olùṣọ́-àgùntàn ìjọ Celestial ti Nazareth Parish tó Olúwatósìn Aláyọ̀ eléyìí tó wà ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti jí gbé. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí níbi tí olùṣọ́-àgùntàn náà tó ti wà ní ilé ìgbé rẹ̀ tó wà ní agbègbè Adálémọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún náà ti wá fi díẹ̀ múlẹ̀ pé lẹ́yìn bíi wákàtí mẹ́rìnléní-ogún eléyìí tó kúrò ní ilé ìjọsìn ọ̀hún náà lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àjọ̀dún ìkórè àgbààgbà wọn ni àwọn ìkan lára àwọn ọmọ ìjọ ọ̀hún náà tó kọ̀ láti gbórúkọ rẹ̀ jáde ló fi ìròyìn ọ̀hún náà tó àwọn akọ̀ròyìn létí níbi tí wọ́n ti ń kí bàbá òun náà kú oríire àṣekágbá ayẹyẹ ti ìdúpẹ́ ìkórè ọlọ́dọọdún tí wọ́n ṣe ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday mọ́ àṣálẹ́ òun náà ní ìròyìn kàn wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé wọ́n ti jí olùṣọ́-àgùntàn òun náà gbé eléyìí tí wọ́n sì ti ń béèrè $30 mílíọ̀nù 30 mílíọ̀nù náírà fún ìtúsílẹ̀ àti ìdásílẹ̀ olùṣọ́-àgùntàn náà kó tó di pé àwọn fi í lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina ti ṣàfihàn àwọn ọ̀daràn 16 kan pẹ̀lú ìwà ọ̀daràn lóríṣiríṣi lọ́jọ́bọ̀ Thursday àná yìí nígbà tí wọ́n ń ṣàfihàn wọn fún àwọn akọ̀ròyìn ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Katsina náà. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún ASP Abubakar Sadiq fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn afurasí ọ̀daràn náà ni wọ́n mú ní àwọn ibi ọ̀tọ̀ọ̀tọ̀ àti ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí ìwà àbàjẹ́ ilé tí wọ́n wò. Bákan náà ni wọ́n sọ pé àwọn rọ́wọ́ tó àwọn 7 kan ilé tí wọ́n jẹ́ afurasí adigunjalè tí wọ́n tún rí ọwọ́ tó àwọn 3 míì kan ilé tí wọ́n ní àwọn nǹkan ìjà ogun ní ìkápá àwọn tí wọ́n tún jẹ́ ògbóǹtarìgì adigunjalè. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún náà ti fìdí ẹ̀ múlẹ̀, Sadiq ló ní ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí níbi kan bíi aago 2 ọ̀sán òun náà ni àwọn alọ́nilọ́wọ́gbà 7 yìí tí wọ́n jẹ́ afurasí alọ́nilọ́wọ́gbà ni wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ kan ilé tí ó ń kó ọjà tó tó mílíọ̀nù 4 lọ tí wọ́n sì lọ wọn lọ́wọ́ gbà tí wọ́n sì gba àwọn nǹkan tó jẹ́ ti dúkìá wọn. Bákan náà ni wọ́n rọ́wọ́ tó arákùnrin kan eléyìí tó lọ sórí ẹ̀rọ ayélujára tó sì ń gbé ìbọn kiri tó ní òun ní ìbọn lọ́wọ́ tí àwọn tó